Wọ́lá ọ̀ká náà mú rọ̀. Yóò gbọ̀rọ̀ àwọn oníwàásí ìta gbangba ṣe pọ̀ lóde ìtẹ̀ yìí tí wọ́n ń bayé jẹ́. Ṣé wípé ọ̀rọ̀ àlùkùránì àti àdìsí ni wọ́n ń tẹ̀sẹ̀ rẹ̀ bọ́ra wọn? Ìmọ̀ ti jẹ́ ká mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti ṣe ìfọ̀ àfà láàrin ara yín ẹ padà sínú àlùkùránì àti àdìsí. Kèé ṣe lárúbáwá la fẹ́ jẹ́ o. Ìdí nìyí tí gbogbo alùsùnà wal jamaa tí wọ́n fi ní ẹ máa gbọ́ ètò orí rédíò. Àti yóò ṣe máa gbọ́ ní gbogbo ọjọ́ tóòsì ẹ mọ̀ láǹfààní àti pàdé òjìlú oníwàásí òdodo ni Sheikh Al-Muhaddith Muhammad Ali Jabata òdodo ògbéréjì. Àsúnà ní dédé aago 5 títí dago 5 àbọ̀rọ̀ lẹ́yìn ní JFM 95.5 nílùú Ṣakí. Gbogbo èyí tẹ́ wà lọ́kùn FM 91.7 láti pàdé ní dédé aago 5 ságo 5 àbọ̀rọ̀ lẹ́ ní gbogbo ọjọ́ Jímọ̀. Gbogbo èyí tẹ́ wà ní Ìbàdàn ní Lágelú FM láti pàdé ní 96.7 gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ní dédé aago 7 àbọ̀ títí dago 8 alẹ́ gbáko. Gbogbo ẹ̀ á wà lọ parí rẹ̀ sórí ètò yín ètò wa. Mọ́nájì Sálà nílùú Ìlọrin ìyẹn ní Àlùbáríkà FM 89.9 ní Yànà Fọ́ngàmá. Níjọ́ Sátidé ní dédé aago 10 títí dago 11 gbọ̀n. Ètò Mọ́nájì Sálà ẹ má ṣaláì gbọ́ ní gbogbo ọ̀sẹ̀. Ó yá irọ́ ti farapamọ́ òdodo ti jáde. Gbogbo àwọn oníwàásí onítùkú tó ti farasí síbì kan nígbà tí òdodo ti hàn. Sheikh Al-Muhaddith Muhammad Ali Jabata bismillah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد إلينا تواتي وعشق المحدث محمد بن علي جبتا صنبا مواني لاجلو FM نينو بدن نبا لاي نبا كننجة السنة والبدعة. نسأل الله عز وجل أن ينفع بها الإسلام والمسلمين. والآن مع المادة المذكورة. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد يا معي وأن الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أرانيبا السنة والبدعة. كنا نقول السنة كنا نقول بدعة. السنة والإسلام. السنة والإسلام كانني طبعا الإسلام هنا السنة طبعا السنة هنا الإسلام. أنت أفيرا النبي تساعد تنجي إسلام هنا لا أفيرا نبي محمد صلى الله عليه وسلم تنجي سنة. سويد لي أوي يوما توما الإسلام هو سنة السنة هي الإسلام ما تماري. So bí wàá ṣàlàyé kékeré láti pé kẹ́lẹ́ máa àlàyé nípa nǹkan tó ń pè ní súnà yẹn. Sáré súnà àtà fadilatu Sheikh al-Allama Sheikh Salih Fawzan hafizahullah ó wádìí sí. Níbi tírà rẹ̀ ó sọ tààrífù súnà yẹn. Bí wọ́n pè kẹ́ ní pé súnà rèésì bí wọ́n sì tààrífù ẹ̀ ní tààrífù جامع مانع.
شيء صنبك المراد بالسنة طريقة الرسول ليس المراد بالمعنى المصطلح عليه عند المحدثين إذا أني أوي ساكيسي gbogbo ẹni tó ń ṣàlàyé nípa pé sí Islam ní súnà ní gbogbo kálukú tó sọ̀rọ̀ ní àwọn ọmọ mọ̀mọ̀yé ènìyàn kò sí ẹni tí ó gbọ́ tó gbọ́ nǹkan tí wọ́n ṣe Imam Barbahari wí kò sẹ́ni tó gbọ́ yé Imam Barbahari kọ́ ló sì kọ́kọ́ sọ ọ̀rọ̀ ń pa pé al-Islam wa súnà ìṣàwọn kọ́là àkọ́kọ́ tó yẹ nǹkan ní àkọ́kọ́ bí ṣe ń bọ̀ ni ìwé ọ̀mẹ́rì wa náà kí tó wá tó sọ àwọn àfáàsálàfù tó ṣáájú tí wọ́n ń lò ó tá ń lò ó bí ṣe Imam Barbahari rahimahullah àwọn ní alákọ̀ọ́kọ́ mẹ́. So àkọ́kọ́ ìgbà sọ́nà tá ń wí yìí táwa ń tún náà ipò ní Islam èyí tí wọ́n ń wí òun ni tó jẹ́ pé tariqatu rasul ìlànà ànábì nǹkan tá a fi rán ànábì ni. ìlànà tá a fi rán ànábì kí ni àkọ́kọ́ tó máa fi rán àwọn òjíṣẹ́ òun náà ni at-tawhid al-aqida sòwò náà láti máa rán àwọn òjíṣẹ́ tí ó náà ló ń jẹ́ sí pé òdìkejì ó máa jẹ́ pé ṣíríkù so bẹ́ẹ̀ náà ni súnà òdìkejì ó máa jẹ́ bídà àdádálẹ̀ nínú òdìkejì tí máa ń jẹ́ ìtumọ̀ at-tariqatu ojú ọ̀nà tàbí rán Nabi sallallahu alaihi wasallam òdìkejì ó máa jẹ́ bídà bí òdìkejì ti tawhid ti ń jẹ́ ṣíríkù nǹkan tí wọ́n ń wí nìyẹn tó ti ìyẹn ló fà á ló jẹ́ sí pé tá a bá lọ wo àdìsí ànábì àti àyà Qur'an àti àdìsí ànábì kí ni yóò padà tó máa yí wa dáadáa bàtà ní sọlá sọ pé tí ó bá ti yá ìtìláàpọ̀ ṣẹlẹ̀ ilé yóò yà síbi báyìí ilé yóò máa jẹ ẹgbẹ́ báyìí yóò là ní irú yóò là ní irọ́ ilé yóò là ní ìlérí ilé yóò lérí lóbìnrin àyẹ̀gbẹ́ wa pé wọ́n á pín lóṣìṣì wọ́n máa ní orúkọ oríṣiríṣi ìjọ ṣe ń gbà tó rí bẹ́ẹ̀ ó ní ẹ̀ẹ́rì irú kankan yẹn èyí sábí ẹ̀ẹ́rì kankan yẹn yóò padà ṣẹlẹ̀ èyí ló ti ṣe láyé máa ò ẹ̀sìn yìí wà. sọdọ́bá tí iyyakum wa muhdathatil umur ó ní alaykum bi sunnati tó ojú ọ̀nà mi Nabi sallallahu alaihi wasallam tá a fi rán mi ó dọwọ́ yìí òun ní ẹ tẹ̀lé nǹkan tá gbélé mi lọ́wọ́ pé n pin ṣàlàyé fún yín o tí n ṣàlàyé fún yín òun ní kẹ́ ẹ ṣe o wa iyyakum wa muhdathatil umur tó ẹ má ṣe bídíà àwọn àdádálẹ̀ ó dọwọ́ yín ẹ má ṣe o bí ó ṣe ń sìn tàbá wá ń wò báyìí ń sìn á rí i pé àlẹ́bí kan ti kílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí fi ń jẹ́ pé as-sunnah hiya al-islam huwa as-sunnah ó ti kílẹ̀ àpẹẹlẹ hadith yẹn tí nǹkan bá ti jẹ́ kó tó dàrú o tó bá dàrú o iyyakum was-sunnah alaykum bi sunnati hadith al-irbad musariya so sunnah ìní ànábì ó dọwọ́ yín ọ̀nà tá a fi rán ní ànábì pé inú tán kí n pè yín sí ó dọwọ́ yín o nǹkan tí sì pè yín sí òun náà ni ìlànà tí wọ́n ti rán ní ànábì èyí nínú ẹlẹ́ẹ̀kejì ìlànà méjì náà ni táwọn ànábì náà ń bá bọ̀ láti ìgbà tán ti ń bọ̀ òun náà ní kí ni ad-da'watu ila tawhid wa tarki wa ta'dhiru min ash-shirk kí wọ́n pèpè lọ́sí pé ẹ ṣe Allah ọlọ́run nìkan lẹ́mọ̀sán pẹ̀lú ẹ̀ kẹ́ ẹ sì ṣe kí ni kẹ́ ẹ gbé nǹkan tó bá jẹ́ sí pé ẹ bọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni súnà ṣe rí pẹ̀lú Islam ní pẹ̀lú bídà àsúnà òun náà ni pé nǹkan tí wọ́n fi rán ní sallallahu alaihi wasallam ojú ọ̀nà tí wọ́n fi rán tó pèpè sí òun ní jẹ́ súnà kìí ṣe súnà ó dà àwọn muhaddisin òun ní jẹ́ kẹ́ ẹ sí àwọn nǹkan yẹn gbọ́ súnà pẹ̀lú ẹni wọ́n wá pé òdìkejì rẹ̀ náà ni bídà ó ti jẹ́ pé nígbà àwọn òjíṣẹ́ tó kọjá at-tawhid òdìkejì ẹni kúfù nàgbé ẹni tó jẹ́ ẹni ṣíríkù bẹ́ẹ̀ náà ẹni súnà rí òdìkejì ẹ̀ náà ní bídíà ẹ má dààmú ara yín náà láti ń sọ pé bídíà ò pín èyí náà ló fi jẹ́ kẹ́ ẹ kó sínú ìdààmú sọ ìdílé nǹkan tí wọ́n ń wí nìyẹn pé tẹ́ bá ti wá gbọ́ yẹn yé ẹ má sọ gbọ́dọ̀ ṣe Imam Barbahari ló ti bẹ̀rẹ̀ pẹ́ ó ti bẹ̀rẹ̀ pẹ́ sọ yẹn ni ó ní táwọn sálàfù ń bá dákọ̀ súnà ní táwọn máa ń lò fún un yáà ní nǹkan pé ẹbọ kó síbẹ̀ tí ó di ẹlẹ́bọ òun náà ń pè ní pé súnà gbogbo àwọn nǹkan ní àkídà
òun náà ń pè ní súnà ìjọ ṣe é sì ní àtìgbà máa bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà látàrí ànábì látàrí àwọn sàbí. mo fi ń sọ fún pé èyí tí Imam Barbahari yẹn kì í sóun ló dálẹ̀ òun kọ́ ló sọ bí tí ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa pé ká má ti dápọ̀ súnà àwọn àkídà òun ni wọ́n ń bá wí níbẹ̀. ká má fẹ́ wo àpèjúwe lórí ìyẹn ní sinà kí n kọ́kọ́ tún mú lẹ́yìn àti àwọn sàbí ànábì ká mú àwọn àpèjúwe yẹn á rí ní ìlú ìbàyí náà. Sufyan ibn Uyayna rahimahullah ẹ̀yìn ló tún ẹ pé ó ti dè òun náà tàbí ẹ̀yìn ẹ̀yìn náà wò àtìgbà yẹn. ó ní as-sunnatu ashara sọ̀dùgbọ́wà súnà ìdí tí ń sìn pípé mẹ́wàá ni ìdí tí ń sìn pípé mẹ́wàá ni súnà mẹ́wàá ni sọ̀dùgbà màtó ní súnà mẹ́wàá ni wọ́n bá wọn fún lọ́tàn ó wá fẹ́ kárí ẹ̀wà ó lè rí àkàmù kankan bẹ́ẹ̀ subhanallah ó ní súnà mẹ́wàá ni ó lè rí àkàmù kankan bẹ́ẹ̀ ìwọ̀n ń kà isbatul qadar ọgbà pípọ́dà ọ̀rọ̀ ń bẹ bó ṣe bá ti àlùsúnà mu ọgbà bẹ́ẹ̀ ṣé àkàmù lẹ́yìn sálùwàlá lẹ́yìn ọ̀rọ̀ àlùwàlẹ́kọ̀ ọ̀rọ̀ ọ̀run kọ́ ní sọ tọ̀ wọ́tẹ̀kìdìmí Abi Bakri wa Umar kẹ́ẹ̀sùgbà pé bí khalifa bá ṣe tòun Abubakar ló jẹ́ khalifa lẹ́yìn ànábì lẹ́yìn Abubakar ló kan Umar pẹ̀lú ẹ̀rí ni o lójú méjì walhaut kágbà pé àbàtà ń bẹ àbàtà yìí àwọn oníbídíà Ànábì sallallahu alaihi wasallam yóò lé wọn kúrò níbẹ̀ wọn ò ní mú mi àbàtà òǹgbẹ ni yóò gbẹ wọn kú subhanallah àdìsí ẹ̀ bẹ́ẹ̀ Bukhari o bẹ́ẹ̀ Muslim tó ráwọn náà fẹ́ mú mi àbàtà Ànábì yóò wá rí àpẹẹrẹ àlùwà yóò rí àpẹẹrẹ àlùwà lára wọn pé ìjọ mi làwọn eléyìí Ànábì ló ti wá náà ló ti wá dùgbò yá máa bá mú mi máa ń ṣe dígàgà wọn pé rárá ò nínú mú mi Ànábì wà ní kí ló dé àwọn ìjọ mi ni wọn ní Ànábì aláwọ̀ àní wọn àpariwo pé wọn sọ mọ̀lẹ́kà ní ogun sọ pé ọmọ nǹkan tó dáadáa lẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n ti dáadáa lẹ̀ lẹ́yìn rẹ̀ sọ àdáadáa lẹ̀ tí wọ́n dá lẹ̀ yẹn sóyè òun ni oníjọ́ orí wọn ṣùpẹ̀ tá a sì mọ̀ pé àlẹ́ sọ́lá ọ̀sọ́là ń kọ́ ló ṣùpẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò ní ṣùpẹ̀ kékeré kò ní ṣùpẹ̀ ẹlẹ́bọ kò ní ṣùpẹ̀ ẹlẹ́bọ sọ àti ní báwa ní sọ obìnrin káwọn bídíà ń kọ ẹlẹ́bọ ni wọ́n ìwọ́n tó sọ pé àwọn bídíà yìí mùsùlùmí ni wọ́n so o ò ní ẹ̀rí kan tó gbára lé lórí ẹ̀ ìyẹn bí alákọ̀ọ́kọ́ tọ̀ ọ̀ṣàfà àtù ìṣìpẹ̀ àníṣọ́lá ọ̀sọ́lá ó ṣìpẹ̀ láti àmà á ṣìpẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ àtẹni tí ò lẹ́ṣẹ̀ á ṣìpẹ̀ wọn àwọn ẹ̀pẹ̀ yẹn oríṣiríṣi náà tó jẹ́ ìsìn àṣọ lẹ́yìn náà wọ́n ní mizan tọ̀ wọ́n wọn òṣùwọ̀n iṣẹ́ wa gbogbo eléyìí o á rí pàkì ìdání wọ́n sirọ́ọ̀t òkè àsirọ́ọ̀tì àkọjá ń bẹ́ẹ̀ ìjọ ṣe ìsìn gbogbo eléyìí ló ní fọ́síwẹ́wẹ́ o tágbàrán máa sàrà lórí ẹ̀ wal iman qawlun wa amal pé iman ń kọ́ gbólóhùn àtiṣẹ́ ni a gbọ́dọ̀ yọ ṣẹ́kù níbi iman eléyìí ó ní ìdíkà sára yìí ní eré ẹ̀ so àwọn tábà yọ ṣẹ́kù níbi iman náà ń pè ní mùrùjíà so àwọn náà ń pè ní mùrùjíà ẹlẹ́gbẹ́ làwọn náà orí oníbíjà sì ni wọ́n ìjọ ṣe é sì àwọn bíi màlìkíyà àwọn màlìkíyà wọ́n kó síbẹ̀ àwọn bíi ṣàfíìyà wọ́n kó síbẹ̀ àwọn bíi ànábìlà wọ́n kó síbẹ̀ àwọn ànàfíyà wọ́n kó síbẹ̀ tọ̀ bẹ́ẹ̀ tí a tó wá ń bẹ Imam Malik ṣe mùrùjí òun á lè súnà ní sàlàfíyún sùnníyù ní Imam Malik rahimahullah bẹ́ẹ̀ náà ní Imam Shafi'i rahimahullah òun náà kọ́ sàlàfíyún sùnníyù ní òun kó síbẹ̀ Imam Malik ní òun kó síbẹ̀ sọ ẹni tó ń sọ pé òun kó síbẹ̀ ní kó gbà pé balakọ́ ìmánu máa ń lékún àmọ́ gbà pé ìmánu yẹn dínkù wọ́n parọ́ mọ́ Imam Malik ni o àwọn Màlìkíyà tí ń bá kí àwọn ló ní irú kéèsì báyẹn kìí ṣe Imam Malik ni rahimahullah so Imam Ahmad rahimahullah kò kó síbẹ̀ so àwọn táwọn ọ̀fẹ́ra èyí ti dáńpẹ́ ní ànábìlà náà kó síbẹ̀ Abu Hanifa kó síbẹ̀ tó àti àwọn ìjọ rẹ̀ náà àtàwọn ìjọ rẹ̀ náà àwọn Hanafiya gbogbo náà kó síbẹ̀ so ń jẹ́ lẹ́yìn kọ́ òun náà ní sí àkídà táà ní gbogbo rẹ̀ báwọn àwọn gbà pé ìmánu máa ń lékún kí sì máa ń dínkù al-iman qawlun wa amal amalu sì wà níbo ó wà lára iman tábà ní torí pé ẹ̀ka tó pé tárìkù sọ̀láàtì kì í ṣe pé ó tó á di mùrùjíà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ so ṣé Albani ṣe mùrùjíà nítorí kó sọ pé tárìkù sọ̀láàtì ṣe kèfèrí rárá so ìyàtọ̀ ń bẹ láàrin àwọn tó yẹ pé ní tárìkù sọ̀láàtì kí pé ṣe kèfèrí lẹ́yìn náà tún wá ní pé wọ́n gbà pé ní tó bá tàràkà rẹ̀ gan lọ iṣẹ́ rẹ̀ ó pé iṣẹ́ rẹ̀ pé àwọn mùrùjíà ni bẹ́ẹ̀ tí òun gbà pé rárá o iṣẹ́ rẹ̀ ó pé o
pé ìmánì rẹ̀ dínkù tó ń délé ìdúpínlẹ̀ abẹ́lẹ̀ máa ń jẹ́ àṣì. sọ alẹ́ kejì Al-Qur'an kulluhu kalamullah. Qur'an tẹ̀lé ọ̀rọ̀ Allah ni. Irúgbó tí wọ́n kà í sẹ́ gbà kí dà ní wa azabul qabri ìyà sàárè sáré pé àkídà ni sọ̀rọ̀ àtàlàyé bẹ́ẹ̀nu sàárè o. Kódà ẹni tí Allah bá fẹ́ bá lò pẹ̀lú dédé rẹ̀ láti ìyá àmà tí wọ́n kú lórí ẹsẹ̀ yóò jí àánú sàárè o. Ìyẹn ló fà lóye wà ní ìfìrí àwọn méjì kan ọkàn kọjá ní sàárè bí àwọn méjì kan. Wọ́n wá ní ká máa jẹ ewé wa wọ́n wá fi ewé yẹn wọ́n wá fi síbẹ̀ oníbàyà náà sọ kìíní ìyá wọn di fúfú yẹ fún wọn. Kí ni sáré fún sí? Wọ́n ń sòfófó ẹ̀ǹdẹ́gbọ́n bá tọ̀ wọn kì í ṣe wọn èyí gba ìtọ̀ yẹn nù dáadáa tí ibi ìtọ̀ bá ta sí wọn ṣe dáadáa. Tọ̀ nǹkan tó kó sínú. Sàpé kan méjèèjì ẹsẹ̀ ni. Sọ́yìn lè ìwọ náà máa ń múra ọ̀ká tó pẹ́ ìjẹ́ ìjọ bí dàbẹ̀ ìjẹ́ lẹ́fọ̀. Ó wàlúbáàsù yóò máa kéya mà. Tọ́ba dẹ̀ kéya mà yóò gbé àdìdé. Sákìdá nípa gbogbo adé yìí. Wàhálà nàfà òṣàhádà àlàmùsùn. Gbogbo nǹkan tí mo kà yín nísìnyá tí mo kà yìí pátápátá ìgbésí ẹ̀sìn. Kálọ̀ wo ọ̀dìmọ̀tò ṣàrò súnná pé mìlá àdìkáyé ìgbésí jésù alákọ̀ọ́kọ́ sọ́fà 175 náà lọ wo wọ́n rí bẹ́ẹ̀. Tàbá wò ní sìn á ti pé ẹ má lọ gbé ọ̀rọ̀ yẹn sí pé ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìmáàmù tààrà ìmáàmù Barbahari pé al-Islam wa súnná lọ súnná ní ẹ̀lùsàn ìgbẹ́ ó ti bẹ̀rẹ̀. Bá ti ń lò bọ́ọ̀lù látàrí àlejò ẹ̀jẹ̀ fún ní àdéṣù nípìnlẹ̀ wípé àlejò ní tí o gbé pín táwọn yẹn bá ti ń pín káàkiri yéé sí alaykum bi sunnati ọ̀nà mi dọ́wọ́ yín ọ̀nà tá a rán mi ó dọ́wọ́ yín bí sunnati al-khulafa ar-rashidin àti ọ̀nà tí àwọn khulafa ar-rashidin náà ń lò tán rìn torí pé ọ̀nà tán rìn yẹn ọ̀nà tá a ti rán àlejò ni ìjọba wa ṣe mistake ń bẹ̀ ànígbà so ìka tí ń wí nù sọ́yìn lè ń kọ́ ìyíjà lákọ̀ọ́kọ́ tó ṣe ẹ̀ẹ́dì kílẹ̀ ìgbà tó wí bẹ́ẹ̀ tán wọ́n wá níwá iyyakum wa muhdathatil umur ẹ̀gbọ́n àdébìtì kílà nǹkan rẹ̀ àwọn àdádálẹ̀ àbí àdádálẹ̀ náà tẹ̀mẹ́rẹ̀ náà lè sọ pé ó sì lè wà muhdathatil umur àwọn àdádálẹ̀ dánwọ́ yín ẹ má débẹ̀ o àdéhìtẹ̀ ń pè kékeré àdéhìtẹ̀ ń pè ńlá o ǹjẹ́ ó ti rí sí tó ṣe ẹ̀yìn ẹ̀wò nǹkan bá ní ìṣe ń tò ó tún wá ní li'anna kulla muhdathatin li'anna kulla bid'atin dalalah wa kulla dalalatin fin nar tó yẹ sí tó pé bídíà ànú ni o ànú náà ni o ló ṣe eléyìí ò ní ìsìn bò lẹ́yìn fẹ́ tu náà ló jẹ́ ní problem tẹ̀rí kó lù bídíà kúfúrú bóyá ọ̀rọ̀ tí ò dá ni ọ̀ká tẹ̀ ń sọ pé aláwọ̀ ní jẹ́ kó wọ́n orí wíyá ilé òní wíkẹ̀ náà ò tẹ̀ nínú àtijọba ẹni tí ń pẹ lẹ́sẹ̀ ń tèbè rí èyí tó wí ń gan ọ̀há burú náà tó ní ẹni tí máa ń kọ ni ẹni tí máa ń gbọ́ orin yóò wọlé èyí ò kọ̀ burú èyí ò burú kúrò bídíà kúfúrú tẹ́lẹ̀ tiẹ̀ wọ́lọ́ ọmọ nǹkan sọ ó lẹ́rìí ó ní pé gbogbo bídíà kúfúrú ni ó lẹ́rìí náà wọ́n lọ́mọ ẹni tó ká kó wá ìjọ ti ẹni sè tó wá ní kò pín kúlù pẹ̀lú àlè òmùm tọ̀yẹ́ jẹ́ láàkọ́kọ́ kábàáwò báyìí ní sè á rí pé ẹni ti kílẹ̀ ọ̀rọ̀ fúlànà sọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà nígbà tí ṣé Fawzan náà sọ̀rọ̀ lórí ìní ó ní ká lọ wúwo pẹ̀lú tíra tí mo mú dání ìjọ ti ẹni sè ṣé Fawzan sọ sharh sunnah bẹ́ẹ̀ lè mọ́ Barbahari wọ́n á kó ṣẹ́kù sọ́ọ́lù Fawzan òun ló ṣe fún ní àlékún lórí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láwá fẹ́ sọ yìí sí o. Gbàdí ṣé òkú ọkọ̀ ṣe muqaddimah ní muqaddimah tó mu'allaq muqaddimah tó mu'allaq aláìkèké àṣàdé àti ṣe sọ́ọ́lù Fawzan. Ìgbà tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní ẹ máa wò kan. Ìgbà tó sọ pé n tí ń jẹ́ súnà ó ti sọ níbi ìbáyé o. Ó wá ní ìyẹn gẹ́gẹ́ ló fà á pé n tí ń jẹ́ súnà yẹn ẹ bá ti wá mọ̀ ẹ ra àwọn àfáà tó kọjá àwọn àfáà sọ̀rọ̀ tó kọjá wọ́n máa ń pe tíra àwọn ní kìtàbù súnà irú tíra ṣàlù Barbahari tó ń ṣe ṣàlù rẹ̀ yìí láì pé ó pè ní kìtàbù súnà tó o bá lọ wò ó bí ó ṣe ń sìn ọ lè rí àkáàmù tó kẹ́ bẹ́ẹ̀ anything tó bá wá rí tó jẹ́ bí àkáàmù bíi kíkan ó ti di àpéjà àwọn ẹnìkan ó wá fẹ́ rọ́dà nílé rí tó ṣe òun ló fà á lóde kì í síbẹ̀ ọ lè rí láti pè dúkẹ́ kìtàbù súnà ló sì pè èyí ń jálá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àsúnà ní Imam Ahmad lè rí àkáàmù ìṣẹ́ra rẹ̀ àkídà náà lọ́mọ bá ń bẹ̀. Bí sàlàyé tó báwọn èèyàn tàn ṣe tàrífù súnà ìwọ̀n tẹ̀ gbọ́n tí ẹ̀ bàbá rí ìgbẹ̀ gbogbo òye sí. Bákan náà àsúnà lè bí Abdullah kìtàbù súnà títí ẹ̀gán láti bẹ̀rẹ̀ dé parí ọ̀rọ̀ bá kìdá ló wà ń bẹ̀ ìwé tí ẹ̀ sì. Àsúnà ìmẹ̀ Asram
كيف البربهاري كان سبحان الله شرح أصول اعتقاد أهل السنة الجماعة لذلك أي بكنا بيت ينسي يلو جاكتا تعوي ناكا وصوالي كتاب سنة لي كيف ما سي نكتان ويغو فوقام ميتي سيغو نوا أقاتي توسي ويغا تي شيخ سوزان توا صورو باي ميا باي oni gba na nko ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ burú gan ni ṣé fòzán ní báyìí so ọ̀kan nù wọn náà ló ka ọ̀rọ̀ yìí o ìgbà tó wá kà wípé ẹláburú lòun tó sọ ẹlòun ti jọ kẹfìrí ó ní débi bàlùbáyé náà sọ bẹ́ẹ̀ ṣé fòzán sì túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó wá kà ó ní gbàdí bàlùbáyé sọ pé wọ́n sún náà yẹ ìsìláńdà fọ́lọ́kọ̀ọ́bẹ̀ náà mọ́ ìdá fọ́sọ́nà súnà bíi tọ̀rí ikọ̀ tọ́jú bọ́ báwọn tá a bá ti túmọ̀ súnà pé ọ̀nà ká ti rán nẹ́bí kò sí àtọ̀ láàrin pẹ̀lú ìsìlámù ó wá ní ìfàlọ́fà gbé náà òbí ní ìsìlámù قوله لا يقوم أحدهما إلا بالآخر لا وقال يجوز الفقد بالوكان لا يقوم الإسلام إلا بالسنة شيخ الله ينصر الإسلام وليجو أتبع السنة كيف حديث نوامي نياي يوغو كاي طريقة الرسول نوامي كيف حديث نوامي يبقى كي أي كاتي شيخ الله والحديث الله ولا تقوم السنة إلا بالإسلام إذن وليدي دي أتبع الإسلام فالذي يدعي الإسلام أنت يبقى مرة الإسلام مرة ولا يعمل بالسنة تيو سنة أي طريقة الرسول تقول إن النبي ليس بمسلم فليس مسلم والذي يعلم السنة يقول ما سنة ولا يسلم لله تبقى بفا الله ليس بمسلم وإن أعطى السنة وبعده ما سنة فلا بد من الجاوب بينهما طبعا lára ẹ má kó ṣe ọ̀rọ̀ tó sọ́ọ̀lù fòzán fún wa ṣé sọ́ọ̀lù fòzán ọ̀rọ̀ tó sọ àbá wọn gbé síbi tó yẹ ibi tá a fẹ́ gbé sí òun ni pé ẹni tí ò sápẹ̀rẹ̀ súnmọ́ lára wọn tẹ́lẹ̀ tó yẹ sí pé eléyìí ẹ̀hìn tí ẹ̀ ti mọ́ òun ni ṣé fòzán ló ń sọ bí rẹ̀ ṣé táwọn tí ń ṣe súnmọ́ náà kí ló dé tó ń gbọ́rọ̀ ṣé fòzán ti tó wù ẹ̀ mú tiẹ̀ wá ní ṣé òsọ yìí ọ̀ wá ní ara o ní ṣé òsọ yìí ò lẹ́rìí o ọ̀ wá mú tiẹ̀ wá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù èyí tó mọ̀rọ̀ ọlọ́rọ̀ ọwọ́ ayé lọ tí ò gbé lọ rárá orí tí ò gbé lọ nù dídùn rẹ ni kò sí islam kò sí olùkẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ ìjọ ti ń sìn àkọ́kọ́ nù ọtí mi ẹlẹ́ẹ̀kejì màá ní ṣéwù náà sọ Barbahari tó ní ìlàmú anna islam wa sunna tahiya islam wala yaqumu ahaduhuma illa bil akhar ọtí kílíà tó ti ń sìn sọ yìí ń jára àkọ́kọ́ ṣéwù sọ ilẹ̀ ṣéwù wa ṣéwù rọ̀bẹ́ òun náà tó ṣe tàfsíìlù níbí ìgbà yìí níbẹ̀ torí gbogbo èyí tó tún ṣẹlẹ̀ nísìnyí orin náà ni ẹ wá ń lọ nílẹ̀ tó bá tún sọ bẹ́ẹ̀ tó ti sọ ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀tàkì pé òun náà ti ń sọ kúlù bí dá kófò ó ti ta àfihàn báwọn bí ẹ̀ ní problem fúnra yín bí ẹ̀ máa tẹ̀sí problem fúnra yín èyí ò kàn mí bí ó jẹ́ òun ní nísìn ẹ̀yà lọ wù tíra tí mo mú dání náà láàrin bẹ́ẹ̀. àwọn olùbárí ببيان ما تضمنته شرح السنة للإمام البربهاري. طب رحمه الله. شيخ الأعمى ربيع بن عالي بن عمير بن خالد يقولوا سجوز أول. وديو. بعدين انتشاروا في شيخ الإمام البربهاري فهو رحمه الله ينبئ يبقى أولا في شيخ الإمام البربهاري إنت يجي على مكانة السنة. لوري في السنة يعني السنة. فإن الإسلام والإسلام هو دعوة الأنبياء جميعا. هوني في كوان نبي بوتا نكتسي إسلام نكتسي سجيتا نبوانا بنوها. قال تعالى إن الدين عند الله الإسلام. إسلام الله الإسلام. سورة آل عمران. أنت ما تقول اسمه تعالى أنت ما تقول اسمه جلاني. ورسول صلى الله عليه وسلم آية يتقندم ويقول كنا لو أنه سنة الإسلام. وقال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. سورة آل عمران 55. Bàbáwò ẹni tó bá wá nǹkan mi tí a ti fẹ́ Islam aláwò nígbà lọ́wọ́ ẹ̀ sọ ti gbọ́ báwọn aláwò nígbà lọ́wọ́ ẹ̀ tó wà nígbà tí a máa yọ àná tó sòfò ẹ wá wò bí bàbá yìí ṣe súnmọ́ tó sún iná tó kódà ó yẹ kẹ́ ẹ gbọ́ yín láti rẹ̀ wọ́n wá ní bẹ́ẹ̀ ni súnà kiri àsúnà هي أقواله وأفعاله وتكريراته ومنهجه وأخلاقه. قولوا مع النبي قولوا تعبير النبي من جبال أتسيت النبي تعبير النبي
àti ní tẹ́sẹ̀ tí ó jẹ́ ànẹ́bí àti mọ́ní hajj pàtó bá ń ṣe súnà tó ẹ̀kọ́ jẹ́lẹ́gbẹ́ òye ṣe súnà òye ṣe mùsùlùmí nítorí ẹ̀tọ́ fẹ́ ni ẹ mọ́ní hajj agbọ́dọ̀ mà àbíkọ́ jẹ́ mọ̀mọ́ yíò òye sì àbíkọ́ jẹ́ ẹlẹ́gbẹ́ gbogbo tó bá lè kọ́ jẹ́ òye ṣe súnà àfúlákò àmọ́ ìlànà ìyá àti bí hajj lè súnà ẹni tí ò bá mú ìlànà ànẹ́bí yìí wá o ìjọ ṣe fáwọn mọ̀tẹ́lẹ̀ òdọ́ọ̀lù oníbíjà ni ẹni àmì lámìyá àti ìlú Islam kò mùsùlùmí wa sọtìrì kò sí wàhálà wàhálà yìí owó ibi tẹ̀ tí wọ́n ń sá sí yìí ìgbà tó ń sọ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ yẹ kúrò kẹsíìrò mímọ ẹ̀ta àmàlù àbí mùkálàfà káfíran àwọn mùnàfíkọ̀ nàúzù billahi min kulli zalik ibi tẹ̀ fẹ́ sá sí òsè sá sí òní kò ní ìdí kí ṣé òtẹ̀ fi ẹkú mọ́ bí tó yẹ kó dó sínú bí ṣé ìfòsòrò náà ti ṣe sọ ìfòsòrò náà ti sọ sóti ẹ̀ ń sìn sọ àti rí bẹ́ẹ̀ ní sìn ìpìtọ̀ bá a ṣe rí mọ́ náà a máa sọ ikú mímí tábà bẹ́ẹ̀ ṣe program wa ní jàbàtà níjọ ahad pstd láago mẹ́wàá àárọ̀ òun ni a máa ṣe ní jàbàtà insha allah so ń délé nǹkan bí ká rí sínú àmọ̀ sàlàyé ikú ní ìmẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Fún gbogbo ẹni tó bá fẹ́ pe nọ́mbà ṣẹ́kù wa a pe nọ́mbà wọn síbi tí a ti mọ̀ yẹn 081 45 34 97 94 lẹ́ẹ̀kan sí 081 45 34 97 94. Súnà wàlúbídà ìyàtọ̀ gédégbé ń bẹ láàrin súnà àti bídà. Yíwọ̀n àdádálẹ̀ táwọn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn fi ń ṣe ìrújú sílẹ̀ sí Islam. Ìdí eléyìí làsọ yóò fi wá lórí rẹ̀. Níwọ̀ àti ìta gbangba àṣekágbá fún àṣẹ ìlànà Hajj Muhammad Ali Jabata òdodo òpé méjì àsúnà. Wọ́n àti eléyìí tọ́lọ́dọọdún ní ọdọọdún yóò tún wáyé ní Jabata Kọ́ńpà. Ìtagọ́mọ area Makana Ìlọrin nípínlẹ̀ Kwara. Àsúnà wàlúbídà ní tọ́pìkì wà. Sínú ọ̀dì 19 March Sunday jọ Ahad. Mo fi dé bí oṣù ojú ọ̀run 1444 AA. Nínú oṣù Ṣàbán tá a wà nù rẹ̀ yìí.